A kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Gbogbo wa náà láti rí báyìí nísìnyí pé ilé ayé tá wà yìí, gbogbo nǹkan tá bá ṣe, tá bá wà nípò kan, ẹ jẹ́ ká máa rántí wípé ipò yẹn a máa fi sílẹ̀ lọ́jọ́ kan. Abubakar Malami, former Attorney General of Federation ní Nàìjíríà, wọ́n jọ ṣèjọba Buhari fún ọdún 8 ni. Òun ló ń pàṣẹ ńgbà yẹn. Ó mọ̀ nípa bí wọ́n ṣe lọ wọlé Ìgbòho, bọ́n ṣe lọ bàjẹ́. Ó tún sọ̀rọ̀ ńgbà yẹn pẹ̀lú confidence. Òun ní ìṣó ti kan ṣòro tiẹ̀ ni, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ibi tó máa ń end ẹ̀ sí, òun àtọlọ́run ọba ẹ̀, òun ló yé. Torí ẹ̀ tí everybody wa ipòkípò tá bá ti wà, ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Torí èní kọ́, torí ọ̀la ni. Má kọ ọmọlàkejì ẹ sínú ìdààmú nítorí pé ó wà nípò kan. Èèyàn tí èèyàn ti wò pé kò jẹ́ ẹ̀kan, Ọlọ́run lè sọ dé kan. Ẹ jẹ́ ká ṣe dáadáa torí èní kọ́, torí ọ̀la ni. Mo fàsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko lájò, ẹ jẹ́ bá wa share program, ẹ bá wa like ẹ̀. Mẹ́sẹ̀gì tá fẹ́ pass yìí ọ̀rọ̀ ẹ yanjú ni. Ètò yìí fún ìmọ̀ràn. Ní ìsìn, gbogbo owó tọ́nà kó jẹ́ ńgbà yẹn àti gbogbo wọn mú láyé le àtẹ̀mẹ́fẹ́lẹ̀. Gbogbo tọ́jọ́ ń ṣèjọba ńgbà yẹn. Bàbá Lai Mohammed Àgbóhùn ọmọ báyìí sìn. Ọmọ Kwara State ni wọ́n. Ìfẹ́ ló dùn tó jẹ́ local government wọn. Bó ibẹ̀ tẹ̀ ń ṣèlú wọn gangan. Ibẹ̀ ni wọ́n ti ń kó àwọn èèyàn báyìí. Tọ́wọ́ kidnapper ti ń jéèyàn gbé. Bàbá Lai Mohammed, wọn ò rí kankan ṣe sí i. Àwa náà tí a jẹ́ ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ọpọlọ wa sílẹ̀. Gbogbo tá bá máa ṣe ká mọ̀ lámọ̀. Láì máa ṣe tẹ̀ bá ṣe program. Malami nísìn, gbogbo àkáǹtì ẹ̀ lóun náà ṣe mọ́ ní lọ́dún. Wọn kó bọ́ta. Wọn ò mọ̀ kó ọmọ kúrò nípa ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fi Ìgbòho ṣe yẹ̀yẹ́ ńgbà yẹn. Àsìkò ẹkún ẹ̀yin náà, òun ló ti ń bọ̀ wá. Wọ́n kọ́ àwọn èèyàn ẹlẹ́dàá àdògán, ẹlẹ́dàá fàfàtà àwọn tó pakọ̀ ní kí Malami, kábùbákà Malami kó wọnú ẹ̀ lágbára Ọlọ́run. Ẹlẹ́dàá wa jẹ́ kí Malami kó dẹdún arinlẹ̀. Àṣé torí olè tó ń jáde ìjọba òun lè fẹ́ kọ́ ka pín, ó ti dùn mọ́ wọn. Ẹ̀yin tẹ́ wà ń bẹ́ẹ̀ ń sìn náà. Kan tó ṣẹlẹ̀ náà, ó ti kọ́ yín lọ́gbọ́n. Wípé ó ti kọ́ yín lọ́gbọ́n gidi pé kẹ́ ẹ ṣọ́ ara yín. Torí wípé ipò yìí kò ń ṣe ipò ilé bàbá yín o. Ẹ wá síbẹ̀ ni, ẹ máa kúrò ńbẹ̀ lọ́jọ́ kan. Ẹ wá síbẹ̀, ẹ máa kúrò ńbẹ̀ lọ́jọ́ kan. Gbogbo yín, ẹ wò pé ipò tá wà yìí, àṣẹ tẹ́ bá pa kò séèyàn tó lè yí lóòótọ́ ni. Malami, ó pẹ̀lú àwọn tí wọ́n dẹ trap lẹ̀ fún Nnamdi Kanu tó fi gbé wá sí Nàìjíríà. Tó kó Nnamdi Kanu sínú wàhálà tó wà yìí.
Malami ni former Attorney General of Federation nígbà yẹn, tó jẹ́ wípé òun gangan ló ṣe bí wọ́n ṣe mú Nnamdi Kanu bọ́yìí bá lè Ìgbòho jẹ́ gbogbo ẹ̀ agbára tẹ lò nígbà yẹn. Ẹ mọ̀ pé ẹ̀yin náà máa padà wá kó wàhálà tí Malami òun ló ń dé bàbá ẹ̀. Àwa tá wà nípò ẹ jẹ́ ká ṣọ́ra. Malami ńgbà yẹn òun ló wà nípò àṣẹ ní Nàìjíríà. Níṣó ti di fọ́mà, kò lè pàṣẹ kó wọlé ẹ sí àfi tó bá kàn fẹ́ ọ̀nà ẹ̀. Bọ̀ ní ìsìn wọ́n ti ń gbé wọ́n ti tì mọ́lé ń sìn. Òun náà sìn á ti lọ fílẹ̀ wò báwọn Lady K àwọn omíyalé gbogbo ọ̀dọ́ kó lọ sábùjá bọ́yé fílẹ̀. Òun náà ti ń fílẹ̀ wọ́n ti mọ bóyá eré lára báyìí. Gbogbo àwọn èèyàn tẹ́ kó sí dààmú ẹlẹ́dàá wọn ò ní jẹ́ kí Malami kó bọ́nú ẹ̀. Minister for Justice wọ́n wò pé kíní yẹn wọ́n máa lò lọ láéláé ní oyè ìdílé bàbá wọn ni. Láì mọ̀ pé tí àsìkò máa tó ọ́fíìsì ló máa rẹ́yìn akọ. Ọ́fíìsì tí ẹ̀kọ́ Malami bá sí. Òun náà ti Ìgbòho tí kò sí wà nígbà tí Nnamdi Kanu ọlọ́tẹ̀ tí ń bá Ìgbòho ṣe lágbára túbọ̀ wá yanjú ẹ̀. Tí Nnamdi Kanu tẹjọ́ kó sí Buhari tó jẹ́ àtọ́wọ́ àṣẹ gbà ìjọba ṣe Fúlàní ìyẹn ti lọ sọ́ọ̀ lórí ẹ̀ àṣọ nítorí ẹ̀yìn ìtẹ̀gbájá lágbàáyé ìsìnkú dáadáa. Buhari ti lọ sọ́ọ̀ máa ń sìn ẹ̀rọ náà pé ẹ̀wọ̀n ẹgbẹ́ rẹ̀ lọ́tẹ̀ máa fóun náà fún dáadájọ́ fóun náà. Nnamdi Kanu lágbára Ọlọ́run Elédùmarè lágbára àwọn adumáyé Elédùmarè bá wa tú sílẹ̀. Nígbà tí gbogbo owó tí wọ́n kó jẹ nísìn àwọn ọmọ wọn àwọn ìyàwó wọn máa ń rìn bí ọlọ́lá ọmọ tálíkà adájú wípé àwọn tálíkà ò jẹ́ kankan. Ẹ̀kọ́ tó jẹ́ gbogbo àjọbẹ̀ àwọn kan lọ́pọ̀ tí wọ́n dáná tó ń sọ di property tiwọn ọlọ́yin múlẹ̀ ayé le. Ká ní ipò gọ́vnà àbí ipò kíní ó máa ń dàbí bíi ọba ni àmọ́ èèyàn tó máa ti kú káwọn eléyìí tó ṣèjọba tán níwọ̀nba eléyìí tó ṣe gan ẹmúyẹ àwọn èèyàn tó kú. Ọ̀rọ̀ àwọn tó ń ṣèjọba wa Nàìjíríà wá dàbí àkóbá àtàdábá. Torí ẹ̀ ọ̀rọ̀ díẹ̀ ó tó fọmọlúàbí tó bá ti dénú ẹ̀ adodindi. Gbogbo bàbá ẹ̀ ni wọ́n kó wa sínú ìdààmú àti wàhálà lórílẹ̀‐èdè. Àwọn tó ń kó wa sínú wàhálà yìí náà Elédùmarè ọba tó nílé ayé bá gbé wàhálà báwọn náà torí wípé ẹ̀ lánà wà mẹ̀kúnnù. Nígbà tó Fúlàní jíyọ̀gbìn gbà yẹn táwa jáde Sunday Igboho jáde pé àwọn ẹni yìí òun fẹ́ kọ́ pa àwọn òun mọ̀ ẹ̀ ń ṣe backup fún ọmọ ìyá yín Fúlàní. Ẹ̀jẹ̀jọba òun náà tán sí ẹ̀ náà ti bóyá lọ.
lágbára Ọlọ́run lágbára àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀wọ̀n ni Màlàmí máa ti lò gbèsè ayé ẹ̀ tó kù. Gbogbo àwọn tó kù tó dẹ̀ gbogbo àwọn mosquito tó kù tó yìí mẹ̀jẹ Nàìjíríà kẹ̀ Elédùmarè á bá wa pa wọ́n dànù bí ẹ̀fọn. Elédùmarè á bá wa pa wọ́n dànù bí ẹ̀fọn. Torí ẹ̀ wọ́n ní bó láyà kò ṣèkà, bó rántí kúgà kò ṣòótọ́. Ẹ jẹ́ ká rántí àtúbọ̀tán. Ẹ jẹ́ ká máa rántí ọjọ́ tá ó sùn tá ò ní jí mọ́, gbogbo àwa tá à ń ṣìkà, gbogbo àwa tá à ń ba tọmọlàkejì jẹ́. Àti láyé oníkálukú máa ti kẹ́san ìwà ẹ̀. Màlàmí ti ń kẹ́san ìwà tiẹ̀ látojú ayé báyìí. Torí ẹ jẹ́ ká ṣe dáadáa. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ la ti ń dábẹ́ débẹ̀ la ti ń fọ̀ bí òwe. Ẹ jẹ́ bá a máa ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ ẹ̀. Ọdún tuntun la fẹ́ bọ́ sí. A fẹ́ kí ìyàtọ̀ tó yanrantí kó tún ṣẹlẹ̀ lára iléeṣẹ́ wa. Kẹ́ túbọ̀ máa gbádùn wa jù báyìí lọ. Torí wípé màálù tí ò ní rù Ọlọ́run ló ń ba lé ṣinṣin. Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Iléeṣẹ́ Koiki Media ò ní dàrú. Ilẹ̀ Kóòtù Òjíire kò ní dàrú. Ilé ayé